Oh my God. Oh my God. Gbogbo ọlọ́gbọ́n ayé ẹ káalẹ́, gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn olóye lóye onílàákàyè ènìyàn ẹ káàbọ̀ sórí ètò yín. Gbogbo ẹ̀yin tí òye ayé ti yé, gbogbo ẹ̀yin tẹ́ ti dá ìjàngbọ̀n mọ̀ rí, gbogbo ẹ̀yin tẹ́ wọ́n náà ìjàngbọ̀n rí, ọlọ́lá ayé, gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ ènìyàn, ẹ̀yin bọ̀rọ̀kìnní, ẹ̀yin tí wọ́n ń sọ lọ́wọ́ ẹ káalẹ́ o. Ó ga o, a máa pa mí lẹ́rìn, a sì máa jẹ́ kí n wò wípé sáyé yìí náà ni àbáyé yìí náà kọ́. Nígbà tí wọ́n bá ń bá ẹnìkan sọ̀rọ̀ tí ń pè tó bá gbà láàájú ẹ̀pọ̀ ni, àwọn gbọ́dọ̀ fọ́pọ̀ ní, àwọn orúpọ̀ ní, bí wọ́n bẹ òun ò ní gbọ́. Ẹlòmíì àti ìmọ̀ kọjá ayé rẹ̀ á ní bọ́lọ̀ gan bá sọ̀kalẹ̀ òun ò ní gbà. Ikú tí a pẹ ni à ń pè, ikú tí ó pẹ ni tí ń pè ní. Ọ̀dájú ni kú kò mẹ́nìkan lálágbájá, kò sẹ́ni tí ò ní kú láyé tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò gbẹ̀yìn. Bó o bá kúrú àlùmọ́ǹtù a sì bá ọ kúrú, bó o bá ga àlùmọ́ǹtù a bá ọ ga. Ó sì lè ṣe gbàngbàràn kó o jó níkùn ńlá pátápátá ẹnu ẹsẹ̀ mẹ́fà. Ó ga o, àti tí wọ́n bá ti yọ fix kíní tí ń taná paná tí ń gbéná kárí ayé, àti kò sẹ́ni kankan tí ó taná mọ́. Ó mà ṣe o, àṣé arẹwà ò sí, àṣé olówó ò sí, àṣé ọlọ́rọ̀ ò sí, àṣé kò sọ́lọ́lá kankan. Agbára gbogbo ìràwọ̀ tí a kàn mọ́ ikú lápá, ó ṣe wòlíì kan náà ń búṣẹ́, ó ṣe àfáà léegun. Ìbá ṣe pa ikú láyé, oh my God. Mo rántí nǹkan púpọ̀ lálẹ́. Àbábá Muhammadu, àbábá Muhammadu, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì, àwa ò bá kan láyé mọ́, àwa ò bá kan láyé, àwa ò bá kan láyé mọ́ o. Ìbá ṣe pa ikú láyé, àbábá Muhammadu, àwò bàbá Muhammadu, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì, àwa ò bá kan láyé mọ́. Ikú burú ó lọ sí abara dúdú fáfá, kò ń bá ní ìṣọ̀rẹ́, àìní pani. Ikú náà ni ó pa gbogbo wa, àsárá ìlú o. Àtọ́dù ọ̀yẹ̀kú àti Ifá ọ̀yẹ̀kú, Ifá fúnra rẹ̀. Ǹjẹ́ lẹ mọ̀ pé òun náà ti lò sẹ̀mí báwa ṣe ń jẹ ráìsì tá ń jàmọ̀lá yìí, òun náà ti jẹun rí ńgbà kan. Ṣàngó Olúkòso Arẹ̀kújayé, ǹjẹ́ ẹ mọ̀ pé Ṣàngó fẹ́yàwó, òun náà ṣe lọ́kọláya, ó palẹ̀kùn dé. Ṣàngó dà. Ògún ńkọ́, Ògún àwò lákàáyé ẹ̀jẹ̀mú olúwọn àjàngbódòrìgì, ń bò lògún wà báyìí. Kí ló ṣògùn
ntí ń jẹ́ Ògún gangan ni ò sí láyé mọ́. Ọbàtálá ńkọ́, Ọbàtárìsà, ọba takuntakun lóde Ìrànjé ńbo ló wà. Ẹ jẹ́ á máa mú èṣù mẹ́ta ní bẹ látọpa, èṣù kanu láàróyè, èṣù kanu àti èṣù òdìtà. Èṣù kanu kẹ gbogbo wọn níbo ni wọ́n ń gbé nílẹ̀ tòní tó mọ́. Àwọn kan ti ẹ̀ sọ pé wọ́n rò pé tá a bá sọ pé ya wọ́n rò pé òkúta tàbí omi ló ya. Rárá, arẹwà obìnrin tó rí rọ̀gbọ̀dọ̀ òun ló ya nígbà kan àná. N tó sọ́dọ̀ òòṣà tí àwọn ọlọ́ya ń bọ ikú ni. Ṣé ẹ gbàgbé Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀sẹ̀, Olóyè Ayùn, Ládékojú, Arídẹgbé, Amáwomọ́rò, Yèyé Òjùmú? Kìí ṣe ibi omi ló ti bẹ̀rẹ̀, ikú ló sọdomi. Wó mọ́dò ọba o, ọmọ àtẹnigbọ́lá o, ìtàn kan rọ̀ mọ́rọ̀ odò ọba. Ikú la lè fi ṣàkàwé ẹ̀. Ìbà Olúyọ̀lé ńkọ́, Basọ̀run Ògúnmọ́lá, olódògbò kẹrí lójú ogun, ọbọ̀sòkòtò kẹ̀mbẹ̀ ríbi ìjàkadì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ kan fọ́ọ̀nì ẹ bá ń pa. Mo máa ń wòran ayé Dr. Sikiru Ayinde Barrister of blessed memory, Ọlọ́run kó dẹlẹ̀ fẹ́yàn rí. Ó sọ ọ̀rọ̀ kan, ó sì fi àwọn nǹkan tí ẹni bá fẹ́ kọ́gbọ́n lè wò ó fi sínú ẹ̀. Ó ní mo wò lé ayé o, kò jẹ́ nǹkan kan rárá lójú mi o. Mo wò lé ayé, mo wò lé ayé, kò jẹ́ nǹkan kan rárá lójú mi o. Bàrí tó kọrin lẹ́ẹ̀kan tó ní ó wọlé tọ̀hún kó kọ́kọ́ pa mọ́dà àwọn pé ikú yẹn ló pa bàbá àwọn. Ó ní tó wá díjọ́ kejì bí kú bá lọ ya ọya. Nígbà tó wá débì kan lẹ́yìn àwo yẹn ni Bàrí wá kọ ilé ẹgbọ́n bó ṣe kọ́ o. Ó ní àyè gbọ́ pé mo kú o, òkìkí gbádùgbò kan o, ara lé mi wọn ò lè jẹun, àwọn ọ̀rẹ́ mi wọn ò lè mu, pàsìkò ikú mi ò mọ̀ dáa. Ẹni pé ń kú wá wulẹ̀ síwájú mi, fọ́nrú èrò tán bá rò sí mi lọ́kàn tí gbogbo yín ni yóò máa jẹ́ lọ́lá Ọlọ́run ọba ẹlùlù tó lóhun ó fàjò kẹ́ ẹ mọ́ dalẹ́kun orí ara ẹ̀ ní ó rọ̀jò lé mo róye ó dọ̀rọ̀ àṣẹ o. Bàrídà Bàrí kí ikú títí ikú ò fi bùn, ikú pa. Nígbàtí Haruna sọ̀rọ̀ ó ń kí ẹnìkan, ó ní mo dàrú títí bí ẹni ìrìnàjò tó máa dé ni kò ṣeé ṣe mọ́, ẹni tí kú ti rí tọ̀hún ṣe kò ṣeé ṣe mọ́. Haruna Sọlá tó kọ kò ṣeé ṣe mọ́ ńbo ló wà? Ikú ni. Ikú tí wọlé adùn, tí wọlé oyin. Àyìnlá Ọmọwúrà Anígilájé ó ní bí ikú bá ń pa wọ́n lẹ́mẹ̀sọ́ lẹ́wọ̀rọ̀ o, kí wọ́n mọ̀mọ̀ ká tèmi mọ́ wọn o. Àyìnlá dà, ó ti lọ, ẹran ti lọ, Òwèrè ló kù. Ẹ̀rín wá máa pa mí o, tẹ́nìkan bá kú
tí ẹni tó wà láàyè tí ò tí kú wá ń fi ikú yọ ẹni yẹn a sì mọ ṣe mí ní kàyéfì. Nínú àwòrán Dr. Sikiru Ayinde Barrister, ẹ má bínú pé mo rí fásitì Barrister púpọ̀ àmì oníkangun kangun aṣọ tó kangun ségun ni wọ́n ń pè ní jẹ̀pẹ́. Nínú Fuji Dimension, ẹgbọ́n nǹkan tí Bari kọ́ ń bẹ̀, ó ní ikú ti ṣe kàn sẹ́yìn, ikú wọlé ọlá, ikú pa Símbì Yàtù aya Abíọ́lá, ìyálóde kéńtà kú o, Símbì Yàtù aya Abíọ́lá, Tinúkẹ́ fàyèlẹ̀, ọ̀tún ìyálóde Lísàbì, àníná kò dojú àlà o, ikú dóró o, ikú pa Símbì Yàtù àtinúkẹ́ àìbá o, Símbì Yà fàyèlẹ̀ ó mọ̀ ṣe àìsàn wẹ́rẹ́ ló ṣe kó tó re lu òyìnbó, Símbì Yà ó padà bọ̀ ọmọ èèyàn tó ṣe bẹ́ sílẹ̀ tí ò dúró lè jẹ́ o, ikú yọwọ́ ẹ̀ láwo a mọ̀ pé kádàrá la ó ròyìn o, wákàkàdìrì àyànmọ́ ẹ̀dá o ní ṣáṣe o, àmọ́ ikú ò mọ̀ ṣe ń rere. Ẹ wá gbọ́ kíní kan tí Barrister wá sọ mbẹ̀ yẹn, ó ní ilé owó, ilé ọlá, ilé ọgbọ́n, ilé òye. Nígbà tí wọ́n gbé Símbì Yàtù dé, tí wọ́n gbèdé láti ìlú ọba, kódà kójó lórí ìlú ni kò lè yẹjú Símbì Yàtù lọ, ayẹyẹ tó aya Ọláwálé kọ̀rún dà fún ẹ jù bẹ́ẹ̀ lọ. Olórí ìlú gbogbo wọn náà wá látorí olórí ilẹ̀ èdè wa Ibrahim ọmọ Babangida, àwọn mínísítà wọn pọ̀ lọ́jàrá, àwọn gọ́fànà wọn pọ̀ lọ bíbá o, ọmọlé kéwú lọ bí rẹ́rẹ́, mùsùlùmí ayé lọ bí rẹ́rẹ́, àwọn onígbàgbọ́ olóhùnká o, àlìhùn làmá o wọn lọ bí rẹ́rẹ́, Àyìndé Adé lójú mi ló ṣe ẹ̀wò bí kéwú gbẹ̀ǹkù bí òjò. Ó wá sọ̀rọ̀ kan bẹ̀, ó ní nígbà tí wọ́n gbé sí sáré yẹn Ọláwálé ọmọ Abíọ́lá ó ń wò Símbì Yà bẹ́ẹ̀ náà ló ń mirí, kò lè sọ pé kó má sùn sí sáré yẹn, kò lè sọ pé kó ká lọ sí yàrá òun, ẹ ò rí pàṣẹ lórí ọkọ̀ ìyàwó dòpin, ó ṣe é gbé náà o kò ṣe é gbé, bí bá ṣe é gbé máa gbé nǹkan mi torójú ẹlẹ́gùn wọn má ṣe ná, èèyàn ẹlẹ́gùn wọn gbọ́n pẹ́rẹpẹ́ péńpéjú ẹlẹ́gùn wọn kẹ̀rírí, bá àrákọsù àfewùrà gúnyán. Ó dáa tí a bá gbé àwo Bàrí lé orí òṣùwọ̀n, nínú àwo tó fi kí ẹni ó kú lọ́dọ̀ mi ní nọ́mbà 1 ní àwo yẹn, ṣùgbọ́n àtàbíọ́lá tó ṣe lédè lẹ́yìn Símbì àti Bàrí tó kọrin Símbì, ẹ dákun àwọn mẹ́tẹ̀ẹ̀ta níbo ni wọ́n wà báyìí? Ikú ni ikú Bọ́lá Ìgè, ikú Àmẹ̀lú Títì, ikú ni ikú Múrítàlá nínú sọ́jà tí jẹ́ ológun, a sì mọ pamílẹ́rìn. Ikú ni ikú Dípọ̀ Dínà, ikú ni ikú Àrọ̀jò, ikú ni ikú Ayọ̀délé Dáramọ́lá. Gbogbo wọn yìí náà kò sí elébi kankan nù wọn o. Ikú ni ikú Suliat Adédèjì, ikú ni ikú Abdulaziz Àrísèkọ́lá Àlàó, ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ikú ni ikú Sheikh Adam Lagege, ikú ni ikú Sheikh Mubarak Asílẹ̀ tìlú lérò, bí n bá gba ẹni bínú ni. Ẹ wá gbọ́ sà, ẹ wá gbọ́ mà, ikú ni ikú tó pa Ọbádàrẹ lójúdé, Timothy Olúwọlé Ọbádàrẹ. Apostle Ayọ̀délé Babalọ́lá ò sí láyé mọ́. Ẹ jẹ́ ká wò ó sà, Akíndayọ̀mí ti lọ, Akíntóbi ò sí láyé mọ́,
èèò ìbà àwọn àgbààgbà tó ti lo ìpè ẹjẹ́ àyẹ̀wò síra wọn ẹjẹ́ àgbèwò síra wọn àwọn tí wọ́n ní ìmọ̀ tó ṣe pé ọpọlọ wọn ó mìlú tìtì Professor Akínkùngbé ńkọ́ tó ṣe pé iye ayé tó touch bíi dókítà àkọọ́lẹ̀ tí ó ròyìn rẹ̀ ó ṣe wàhálà mbolowa ikú pa lójúdé Apostle Ayọ̀délé Babalọ́lá ò sí láyé mọ́ Adéọlá ńkọ́ ọmọ foríkangun wòlíì ńlá tá a gbé kalẹ̀ ń gbòó mo wá mọ̀ ọ́n rò tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tó ṣe pé òwe burúkú yìí kò tí ì kúrò lẹ́nu Yorùbá báwọn kan bá ti sọ pé ijó abákúlà á dèrè làwọn kan máa sọ pé ọ̀dà àbáwọn Ọlọ́run ló mú Abba Kyari ó kúkú kòrónà bá a bá ní a wí bá a bá ní a sọ kí ló pa Ajimobi ikú tó sọyà àdìwúdopó ó ń bọ̀ lọ́dọ̀ Àlàbá ikú tó pa ọ̀rẹ́ rẹ̀ ó sì bí kú dá ọ sí ni mo wá máa ń wòye lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ẹ̀dá bá ń fẹnu wọn tí wọ́n fi ń fàjọgọdì tí ẹ̀dá bá ń fẹnu wọn fàjàngbọ̀n tí ẹ̀dá bá ń lo àwọn wọn tí wọn ò mọ bó ti lágbára tó ó máa ń jọ mí lójú mo ṣe sùúrù díẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Ìbàdàn mo ṣe sùúrù díẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo ṣe sùúrù díẹ̀ gẹ́gẹ́ bí pèdèpèdè mo ṣe sùúrù gan-an ni gẹ́gẹ́ bí olóyè ẹ̀dá ọ̀kan pàtàkì nínú agbóhùnsáfẹ́fẹ́ mo ní kò burú ẹ jẹ́ n wo ojú tí gbogbo ayé bá fi wo ọ̀rọ̀ kémi náà wá wo etí mo fẹ́ fi gbọ́ àwọn kan ní ọ̀tàn ọ̀dà àbáhùn gbogbo fúlẹ́ńgé àkàrà ọ̀dàgbára nílẹ̀yìn èrè ọkọ̀ Florence lọ àwọn ọ̀rọ̀ kan wà tí mo rántí nígbàtí olóṣèlú bá fẹ́ kàmpé kò sí tán lè sọ tí wọ́n bá kàmpé tí wọ́n wọlé àkọ́kọ́ tàbí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìbò wọn aláwọn onídé ẹ̀kejì o ọmọ tí ò bá pàṣẹ ní rìpítì kíláàsì o ṣùgbọ́n gba wọn bá débẹ̀ tán wọ́n wá ní akíní ìdún o gbọdọ̀mọdún kíní yóò ní ṣe jùlẹ̀ báyìí wọ́n bá tún ní iṣẹ́ táwọn ti hùn àwọn ò tí ì parí ẹ̀ àwọn ò sì fẹ́ kí bàṣì jẹ́ ó bá wọn dáwọ́lé ẹ fáwọn l'opportunity ẹlẹ́kejì tẹ́ bá tún fẹ́ lómi ilẹ̀ opportunity ẹ̀kejì á tún ní ẹjọ́ ṣé mo rí sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ sùúrù gbogbo ẹ̀yin tí ẹ ti fi ẹnu kún Isiaka Abiola Ajimobi lọ́dà lórí ibi tó kù sí ẹjẹ́ bí yẹn pé sẹ́yìn òkú síbi kankan kò sẹ́ni mọ́ ní ara àpọ̀jù ní òṣùwọ̀n ìjọ abáfẹ́ nísinmi ogun pátìlá àkọ́kọ́ sẹ́ èèò continuity tí kò kì í sí lórílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn nǹkan tí àwọn aṣíwájú wa bá dáwọ́lé òfò tí fi ń ṣe àwa tí a jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè yẹn kò ṣe máa fẹnu sọ bí ẹgbẹ́ A tó bá wọlé gbogbo àdáwọ́lé tí ẹgbẹ́ B bá ti ń ṣe tẹ́lẹ̀ kò fẹ́ rí onáfẹ́ sí bá ṣe pé B ló wọlé
gbogbo àṣeyọrí A ó máa rọ́ bí ìṣe ẹ̀. Bó la ti ń bọ̀, ńbo la ń lọ, ńbo la dé. Kò sí wòlíì tí ó lè ríran clear tí ó rí pé Ajimobi ó bọ́lẹ̀ nínú ọkọ̀ nígbà tó bọ́lẹ̀ nínú ọkọ̀. Àfáà àwọlé tí ẹgbẹ́ bí bá ti ń ṣe tẹ́lẹ̀ wà àwọlé ọ̀fẹ́ rí ipò náà tí ẹgbẹ́ bí bá ti ń ṣe tẹ́lẹ̀. A fi sùúrù, ẹ má bínú, ó forí gbára wọn mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ bí a ti lè dárò lẹ́yìn ara wa. Ó kù ìṣẹ́jú bíi méjì. How many minutes online? Slogan yẹn ọ̀dọ̀ mi ní ìlú ti wá. Torí mo kàn tí ń lọ rẹ̀rẹ̀rẹ̀. Mo kàn tí ń wo kí lọ́jọ́ ọ̀la Nàìjíríà. Mo kàn tí ń wo bó la ti ń bọ̀. Mo kàn tí ń wo bó la bá dé. Mo kàn tí ń wá wo bó la ń bá lọ. Ohun ìkẹyìn lẹ́nu ẹni mi. Ohun ìkẹyìn lẹ́nu ẹni mi. Ẹ jẹ́ ká gbọ́ in tí Ajimobi fúnra rẹ̀ tó béèrè lọ́wọ́ Ọlọ́run. Sọ́lọ́ ń dáhùn. Bí wọn náà bá béèrè nǹkan kò lè mọ bó ṣe yanu. Máa sọ fún Ọlọ́run pé tí n bá ti 70 ó ti tó. Dáàdì mi náà ó kù díẹ̀ kan 70 ó kù oṣù méjì náà kú. Ọlọ́jọ́ dé. Mo máa sọ pé tí mi bá tiẹ̀ lè 70 bíi dáàdì mi ó ti tó. Ṣé rí gbà tí 70. Ẹdúró ẹni sùúrù ẹ máa gbọ́. Ó mà ṣe o. Ó ní tóun bá ti 70 ó ti tó. Kò sí ń tọ́kan náà nǹkan mọ̀dùnmọ́dùn. Ọ̀pọ̀lọpọ̀ yín náà tí ẹ jẹ́ ẹni tí ń sunkún pé òun fẹ́ bí ọmọ méjì lénìí. Kẹ́ ẹ tó wọlé ọkọ nígbà tẹ́ ẹ ti wà ń sisí lẹ ti sọ pé ẹ nílò jọmọ kan lọ. Ẹ wá bí ọmọ kan tán ẹ wá ń sáré káàkiri. Sọ wá yẹ ládùúgbò tó lọ ṣe fún yìí kẹ́ ẹ bímọ kan ẹ ti gbàgbé ń tẹ́ ẹ wí kẹ́ ẹ tiẹ̀ tó wọlé ọkọ kẹ́ ẹ tó máa bímọ. Ọ̀pọ̀lọpọ̀ á ní òṣìṣẹ́ ìjọba ní o Ọlọ́run tó bá ilé sòndí tó ń bá ilé gba lẹ́vù gbogbo tó kù kò sí tó ń wá mọ́. Wá nǹkan mi. Ọ̀pọ̀lọpọ̀ tó wá sa ipá rẹ̀ tí ọlọ́kọ lénìí lóbìnrin àti kékeré ló ti gbéra rẹ̀ lẹ́ńbàgò. Kí ló wọ́n fọkọ sí? Gbogbo ayé òun Ọlọ́run ló fẹ́ sí. Ọlọ́run ló fẹ́ sìn. And that is why gbogbo ipá tó bá sà lórí àti lọ́kọ kò lè work. Agbára ń bẹ lórí àwọn. Bẹ́ẹ̀ náà ni ń bẹ lọ́kùnrin o. Ọkùnrin ní àní ọjọ́ tó ń bá ti lè fẹ́yàwó pin báyìí tó ń bá tún ti gorí obìnrin míì nǹkan báyìí ni kó ṣẹlẹ̀ sóhun. Ṣùgbọ́n ń gbà ọmọ fẹ́yàwó bóró lóró pọ̀ máa wọ́n ó ti pọ̀n mẹ́rù eré ni àwàdà ni ó gorí obìnrin míì. Ẹlòmíì ti bẹ̀rù kú ẹlòmíì ti bẹ̀rù lòsì. Agbára ti ń bẹ nípa ahọ́n. Ẹ wá gbọ́ màá ẹ wá gbọ́ sà. Èmi rò pé ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ nípa ikú tó pa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Isiaka, Abiola, Ajimobi, ikú tó pa lójúdé ẹ̀kọ́ mẹ́ta ló yẹ ká kọ́ ńbẹ̀. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ àmọ̀gbà tí màláíkà ń kọjá lọ. Ntí a bá fẹ́ béèrè ẹ̀jẹ̀ tó yanu. Ntí gómìnà Isiaka Abiola Ajimobi béèrè sọ́lọ́ ń fún àbí òfun. Ẹ máa dá béèrè lọ́dọ̀ ara yín. Ẹlẹ́ẹ̀kejì
gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ̀yin alágbára ayé, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin aláṣẹ, ǹjẹ́ gbogbo yín mọ̀ pé bí ikú ọ̀bá pàjùmọ̀bí lójúdé, òun ni ò bá wà ní olórí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú tó ní agbára jù ní Nàìjíríà nílẹ̀ tòní tó mọ́ APC, ó ní ọ̀bá jẹ́ chairman wọn. ṣùgbọ́n ṣe fẹ́ gbódòdó ọ̀rọ̀, Ajimobi yan kádàrá dàrẹ́tọ̀ ó yan kádàrá àti di sẹ́nítọ̀, ó yan kádàrá kó ṣe olórí ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kó ṣe lẹ́ẹ̀mejì kó jẹ́ ní àkọ́kọ́. ṣé ẹ fẹ́ gbódòdó, Ajimobi ó yan kádàrá ṣíàmánù APC lápapọ̀ lọ́rùn. ọmọ aráyé ló fìyàn dá lọ́lá, ọmọ aráyé ló fìyàn pọ́nlé, ọmọ aráyé ló wò kó ló tọ́ sí. gbogbo ohun tí ń bẹ nínú fáìlì Ajimobi láyé, gbogbo rẹ̀ ló ti dà. gbogbo ohun tó yàn bí àyànmọ́, gbogbo rẹ̀ ló ti ṣẹ. ẹ wá gbọ́ o, ẹ jẹ́ kí gbogbo wa fúnra wa ká bẹ̀rù Ọlọ́run. tí a bá yó tán, ká mọ̀ wá bẹ́kùnbẹ́kùn kiri. usage only the best hospital tó wà ní gbogbo Nàìjíríà igan níjọun. kò sí ọsibítù tó lè bá forí gbárí nígbà náà. Ìbàdàn sì ní usage wà. Ajimobi sì ṣe gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọdún 8. ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ ó ṣẹ̀, nígbà tá àìsàn dé, usage Ìbàdàn kò ṣeé lò fún Ajimobi. ẹ̀yin náà mọ ibi tí ikú pa lójú dé sí. ikú tí bá wá ń pa ojú gba ẹni, òwe ńlá ní ń pa fún ni. bẹ́ẹ̀ bá ti síkì níjọ́un, ẹ̀yin alágbára, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin olóṣèlú, mo lẹ́ máa ń sá lọ ìlú èbó káàkiri ayé. ilẹ̀kùn ìlú èbó ló tì í. òwe tí ń pa fún wa ni pé ẹ jẹ́ á torílẹ̀-èdè wa ṣe. àmọ́ inú kò sí ẹnikẹ́ni tó lè sọ pé báyìí lórí, báyìí ló tó, báyìí ló jẹ́. ẹ jẹ́ bí léèrè, ta ló lè sọ yé ibi tí Ajimobi lówó sí tí ò sọ fẹ́ nìkan? ta ló lè sọ yé password tó ṣe pé Ajimobi nìkan ló mọ̀ àti tó ń kó síbẹ̀ tí ò sọ fẹ́ nìkan kan nínú wa? èyí tó bá sọ fún ìyàwó, bí àwọn tí ó wà ní káwọ́ ni wọ́n, bí wọ́n bá wo tọ́lọ́hun, wọ́n á yọ̀ǹda rẹ̀ fún ìyàwó. èyí tó bá sọ fọ́mọ, bí wọ́n bá wo tọ́lọ́hun, wọ́n á yọ̀ǹda rẹ̀ fọ́mọ. èyí tí ò sọ fẹ́ nìkan kan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní owó tó yẹ kí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ná, kí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ó pín, ẹ tì mọ́bì kan. ó ti yàn lójú, ó pa àyàn lẹ́kún. a wà ní 2020 ẹ sì ń jàjà 2023. ẹ ti ń jàálẹ̀. ohun tẹ́ ẹ fẹ́ lò ní 2023, olóṣèlú ayé, ọlọ́rọ̀ ayé, alágbára ayé, ẹ ti ń kó pamọ́. ó ní ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀sùn mẹ́ta o,
ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀sùnrún mẹ́ta o oorun mẹ́ta ló yẹ káwọn olóṣèlú sùn. mo kí wa kú délé, mo kí wa kú ara fẹ́ra kù, bóyá àgbà bóyá ó yé wa débẹ̀, bóyá àti ẹ̀rántí ọlọ́pọlọ pípé kan tó ń lọ nílẹ̀ Yorùbá, bóyá ibi tó kù sí yẹn lẹ́yìn rí ta ní àmúyẹsì, bóyá ibi tó dáa sí yẹn lẹ́yìn wò ta ní àpè lẹ́jọ́. ṣùgbọ́n bá a sọ láì fi tòṣèlú tẹ̀yà tàbí tẹ̀sẹ̀sẹ̀, akọni lọ irinwó àjànàkú sùn bí òkè. mo wá ń bẹ gbogbo àwa tí a kù tá a gbọ́ èdè lábẹ́ ohùn yìí pé ẹ jẹ́ á wáyé, ẹ jẹ́ á ṣe èrè, ẹ jẹ́ á wáyé ká ṣe èrè. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún, ó ń lẹ́ni kejì ẹ̀. chẹ́ẹ̀kì tí Àjìmọ̀bí bá kọ fún èèyàn tí ò tí ì gbà tọ́lọ́jọ́ fi dé báyìí, èmi ò ṣiṣẹ́ ń báǹkì rí, wọn ò mọ̀ bóyá owó òun, bóyá ẹni tó ní chẹ́ẹ̀kì tí wọ́n kọ ọkọ rẹ̀ sí, bóyá ó sì lè rà láàtì. ẹ wá gbọ́, kí ló dé tó jẹ́ pé tí ẹnìkan bá kú, ibi la máa ń wá káàkiri ibì kan tó ti wúlò. ọ̀rọ̀ òṣèlú wọn bẹ́jù àánú lórí sí. èmi ò máa fi èyí ṣe lọ, ṣùgbọ́n ẹ jẹ́ á ṣe èrè o. mo ń bẹ̀ wá o, ẹ̀kọ́ ni kákọ́. ẹnjíníà Abíọ́dún Ṣèyí Mákindé ẹ̀kú ara fẹ́rakù, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀kú ara fẹ́rakù, gbogbo ẹ̀yin olóyè ilẹ̀ Ìbàdàn àtẹ̀yin tí inú ń bí s'Ájìmọ̀bí ẹ̀kú ara fẹ́rakù, àtẹ̀yin tí inú yín dùn sí ẹ̀kú ara fẹ́rakù, gbogbo lọ́balọ́ba níjòyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ̀kú ara fẹ́rakù. báàmí ikú bàbá yèyé, ọmọ akú tí kú ọ̀gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ọ̀gbọ́dọ̀ ṣe, ẹ̀kú ara fẹ́rakù. mùsùlùmí ẹ̀kú ara fẹ́rakù, onígbàgbọ́ ẹ̀kú ara fẹ́rakù. owó tẹ́ ẹ kó pamọ́ tẹ́ ń dì í jọ iye kó ta, ebi ń pàlú o, ebi ń pàlú o, ẹ̀yin olóṣèlú. mo wá fẹ́ bẹ̀ aṣíwájú wa tòní, kọ́mọ̀ràn tí ò ní nìkan kó sírò ọ̀la mọ́. ẹnjìnìà Olúwaṣèyí Mákindé, ètò tó bá yẹ kẹ́ ẹ ṣe lórí ilé ìwòsàn, ètò tó bá yẹ kẹ́ ẹ ṣiṣẹ́, kẹ́ ẹ gbìyànjú lórí àwọn òṣìṣẹ́ ọgbà ilé ìwòsàn, ẹ má fi jápa. gbogbo ohun tó bá tó yẹ láti ṣe lórí òkú gómìnà wa nígbà kan Isiaka Abiola Ajimobi, ẹ má jẹ́ ká fi ṣeré, ẹ má jẹ́ ká fi tòṣèlú bọ́, ẹ má jẹ́ ká sọ pé ẹni tó kù yìí kì í ṣe ẹni ẹgbẹ́ wa nítorí pé kò sí ní tó tuntun tí kì í dàlùkù. wọ́n máa dá wákà kan, wákà yẹn ní fi parí ẹ̀, wákà ní fi parí ẹ̀. nígbà tí bàbá tó sọ mí ní orúkọ ní máa dá wákà yẹn nígbà náà lọ́hùn, tọ́lọ́lá bá kú, tọmọdé kú, tágbà kú, tó bá fẹ́ parí gbogbo ohun tán bá sọ ń bi wá sí wọn wà dá wákà wọn. ẹni tí wọ́n jọ wọn kì í ṣèmi nìkan mọ́ wà ń bẹ̀, òun náà ń bẹ́ ń bì. ẹ já gbọ́ wákà yẹn bá ṣe é máa dá ń gbà náà. ó yá bisimilayi. àsìmọ́nà ni ó gbẹ̀yìn kó wá. àsìmọ́nà ni ó gbẹ̀yìn kó
àsìmọ́ náà ni ó gbẹ̀yìn kó wá. àwọn olówó àná wọn ò sí láyé mọ́. ẹ wo olówó àná wọn ò sí láyé mọ́. àwọn lọ́lá àná wọn ò sí láyé mọ́. àwọn lọ́lá àná wọn ò sí láyé mọ́. àwọn alágbára àná wọn ti wọ sàárè. àwọn alágbára àná wọn ti wọ sàárè. àìsí máa náà ni ó gbẹ̀yìn kó wá. àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wá. mo wòye sí ilé ayé o mo ronú títí. mo wòye sí ilé ayé mo ronú títí. mo bójú wo ilé ayé mo ronú títí. mo bójú wo ilé ayé mo ronú títí. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ o ayé ló ń pọ́n. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ayé ló ń pọ́n. ilé ayé ń dàrú wọn ń sọ pé ojú ńlá. ilé ayé ń dàrú wọn ń sọ pé ojú ńlá. ọ̀rọ̀ wa ń bẹ̀yìn yọ inú wa sì tún dùn. ọ̀rọ̀ wa ń bẹ̀yìn yọ inú wa sì tún dùn. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ ronú sáyé. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ ronú sáyé. bá a ní àròlẹ́jọ́ ọmọ onílẹ̀ ni ó jàre, ṣùgbọ́n orin yẹn mo fẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan. ẹ crop ẹ sẹ́ndì ẹ̀ ń WhatsApp. ẹ̀kọ́ ń bẹ ń bẹ, ọgbọ́n ń bẹ ń bẹ, kò sẹ́ni tí ó di Mẹ̀túsẹ́là láyé. ọ̀yá bisimilá again. àìsí máa náà ni ó gbẹ̀yìn kó wá. àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wá. àìsí máa náà ni ó gbẹ̀yìn kó wá. àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wá. àwọn olówó àná wọn ò sí láyé mọ́. àwọn olówó àná wọn ò sí láyé mọ́. àwọn lọ́lá àná wọn ò sí láyé mọ́. àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́ o. àwọn alágbára àná wọn ti wọ sàárè. àwọn alágbára àná wọn ti wọ sàárè. àìsí máa náà ni ó gbẹ̀yìn kó wá. àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wá. mo wòye sí ilé ayé o mo ronú títí. mo wòye sílé ayé mo ronú títí. mo bójú wo ilé ayé mo ronú títí. mo bójú wo ilé ayé mo ronú títí o. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ o ayé ló ń pọ́n. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ayé ló ń pọ́n. ilé ayé ń dàrú wọn ń sọ pé ojú ńlá. ilé ayé ń dàrú wọ́n ń sọ pójú ńlá o. ọ̀rọ̀ wa ń bẹ̀yìn yọ inú wa sì tó ń dùn. ọ̀rọ̀ wa ń bá ẹ̀yìn yọ inú wa sì tó ń dùn. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ ronú sáyé. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ ronú sáyé o. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ ronú sáyé o. ló kọ gbogbo àwọn èèyàn tí àjọ mú ètò tòní wá sétí gbọ́yìn. ẹ̀yin ọmọ èdìdí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣe ẹ jí ó wọ̀gbòrò ayé lọ pé ilé ayé yìí ò tó pọ́n lójú mi. ọ̀rọ̀ ilé ayé yìí kò jẹ́ nǹkan kan. lórúkọ gbogbo ọmọ èdìdí jákèjádò àgbáyé, lórúkọ èmi àti ìdílé mi, mo kí ìdílé, ẹbí, ọ̀rẹ́, ará àti ojúlùmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ kó ara fẹ́ra kù. gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́ tàná Isiaka Abiola Ajimobi pé ẹ sáàjì á ṣe eré kí wọn ó lè sọ rere lẹ́yìn wa nígbà tó bá dọ̀la. wàyí o ẹ̀yin tó wáyé pé bí Ajimobi kù sí òun lẹ́yìn fẹ́ máa hámọ̀, ẹ rántí pé kò sí ẹnì kankan tọ́lọ̀ ń bùn níkú. ohun tó bá yẹ ká ṣe lénìí ẹ má jẹ́ àsọdọ̀la. títí ìgbà míì tá a tún máa gbọ́ tuntun lórí ètò yìí. Yorùbá ronú o. ó dàbọ̀.